Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá update olóyè Sunday Igboho òun ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ insecurity nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tí ó ń kọ́ èèyàn lóminú tó dẹ̀ ń pààyàn lẹ́kún because wọ́n ń pa àwa Yorùbá púpọ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìfẹ́lódùn local government ní Kwara State. Ẹ rí bí wọ́n ṣe ń pààyàn bí ẹni pẹran ní àwọn Fúlàní agbébọn, Fúlàní ajínigbé. So ọ̀rọ̀ yìí ni olóyè Sunday Igboho sọ níbi tí ó ti físítì Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ nílùú Ondo. Olóyè sọ̀rọ̀ tó pọ̀ gan, ìrírí oríṣiríṣi àwọn àṣírí ni olóyè Sunday Igboho tú nípa bí àwọn Fúlàní bí wọ́n ṣe fẹ́ gba ilẹ̀ Yorùbá, gbogbo bó ṣe ń bẹ̀bẹ̀ pé kí àwọn ọba Yorùbá kí wọ́n má jẹ́ kí àwọn ará bí kí wọ́n gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. And then mo bá olóyè Sunday Igboho dúpẹ́ because ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nílé ẹ̀ níjọ́sí nígbà tí àwọn tí wọ́n lọ ká mọ́lé Ọlọ́run ni ò gbẹ̀mí ẹ̀. Mo bá dúpẹ́ àbáyọ̀. So ẹ̀yin tẹ́ jẹ́ fíwáṣí wa jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Igboho. Gbogbo update yẹn náà la máa mú wá fún yín. Gbogbo bí olóyè Sunday Igboho bó ṣe físítì Ọọ̀ni of Ifẹ̀, bí Ọọ̀ni Ifẹ̀ bó ṣe fi orí adé, bí bàbá Ọọ̀ni of Ifẹ̀ bí wọ́n ṣe fi orí adé súre fún olóyè Sunday Igboho. So gbogbo ẹ̀ náà la máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ sáà fọkànbalẹ̀, ẹ máa bá wa lọ. Ẹ ṣé gan ni. President ní káwọn pèmí wa àwọn ló kò sí wàhálà mo ní bọ̀t ẹrù wo ni kí ni mi ní ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀sọ́ bẹ́ẹ̀ bá tẹ̀lé ó gbé mi sínú ọkọ̀ ìgbà tó di bí aago 6 àdájí àdínní president yẹn ó ní mi tá à ń bọ̀ ni mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní kẹ́sẹ̀ kí mo fẹ́ béèrè áìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fún ìjọba tàbí kẹ́ pa mí kwẹsàn láti bí ọdún méjì àbọ̀ kwẹsàn ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè kwẹsàn ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ́sì jẹ́ lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sín kẹ́ sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wàá ní gidi tẹ́fẹ́ mo fi dẹ́rù bà mí tó bá lè bá ń bá president sọ̀rọ̀ kó fún mi láyè kẹ́ sìn ìyá mi tí n bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́ sí ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n jẹ́ kí president jáde àti president jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí pé nígbà tẹ́ dá mi dé ní airport mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ́ mo nígbàgbọ́ pé bọ́lọ̀ ṣe fẹ́ kẹ́ ó rí ni Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe lọ́ọ́ kẹ́ dá mi dómi ẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sinmi pamọ́ ohun tó bá wù ọ́ kó ṣe ṣùgbọ́n gbà mí láyè kí lọ sìn ìyá mi lé ó ní ìyá mi kú mo ló kú njẹta ó ní ó lóun bọ̀ ó bá tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wọ̀n máa lọ́rọ̀. ó ló yọ̀ǹda mi mo tún àwọn òbí àbí wọ́n ń tàn mí ó ló yọ̀ǹda mi sẹ́ẹ̀ mo ní bọ́ mo wá fẹ́ mọ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu ilé tí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ bá àwọn fámìlì mi ní Canada Germany so kò sí nǹkan tí mo lè fi rìn náà ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ló tí mo fẹ́ lò kọjá Germany ló fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ní dẹ̀mbẹ́ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà ó ní báwo ló ṣe rí mo ní pépà gbọ́rọ̀ wáyé ni mo ní ká ní mo fi rí kọjá ń jọ yẹn ni ọ̀tán bọ̀ǹgbà tẹ́ ẹ̀ jẹ́ kí n gbà lórí kọjá tẹ́ fi dá mi dóńbí kò sí tí mo tún lè fi lọ́wọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president ní tó bá fún mi níwèé pé kí wọ́n gbé mi tó bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin 6 obìnrin kan ìyàwó mi bí mbẹ ìmọ̀ yẹn jọra mi mbẹ ó lò wọ́n lágbára ẹ̀ oníṣòwò tí n bá lè pa àwọn fámìlì mi náà wọ́n wá ràn mí lọ́wọ́ bí wọ́n gbé mi kúrò mo lókè sọ sáà ti yọ̀ǹda mi pé sọ fáwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé wọ́n kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ ọdẹ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ oníkókó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá pé lọ wùdọ́ ọlọ́pàá kó mẹ́ kó lè mọ̀ wá fírí òun ok nígbà tí mo wá rí bẹ́ẹ̀ mo wá pa àwọn bọ́ọ̀sì pé ọ̀dà ìbẹ̀rẹ̀ ni pé wọ́n fi mí lẹ̀ mi ẹ̀yin bíi 5 ẹ̀mọ̀ bọ̀ kọ́mọ̀ jẹ́ mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ̀n ẹ̀mọ̀ bọ̀ àwọn dẹ̀ dé mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní Jésù mọ́ ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ bájọba bẹ Germany bẹ̀ yẹn pé wọ́n ti fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ̀ o mo pe ti Canada náà ìyẹn náà ló ń ti bọ̀ òun náà lọ bọ̀ ti Germany sáré yá ó mu dé níjọ́ kẹta bó ṣe dé kọjá lọ mo dé Germany kí n mọ̀ fa ọ̀rọ̀ ẹ̀gùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rì ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní ìdí pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńbàṣì wà ní Berlin kí n lọ gbà pálí wa mo ní kí o lè lọ bẹ wọ́n ní kí ló dé mọ́ ayẹ̀rẹ̀ adúrú wo tí mo kó síwájú yìí
tí mo bá lọ ọbẹ̀ nbẹ̀ ní wọ́n bá mú mi àìdá kan pàmílà kó gbé mi lọ Nàìjíríà ni wọ́n bá dé gbé mi dé Nàìjíríà nǹkan change wọ́n lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé síjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà migration ẹni nínú lọ́ọ̀yà mi wá sọ fóun pé kó sign fún rẹ̀ fóun lòun ní kí n lọ kò lè sign ó wá mú wa lọ́dọ̀ mínísítà bàbá dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ́ tí ń ṣe ni ó ní adúrò ẹjọ́ tí mo rò yìí ó ní tí n bá lọ bẹ̀rẹ̀ anything can happen ó ní ṣùgbọ́n wọn kọ̀wé sí embassy wa pé òun ní di passport bi mo ní tó bá ṣe mo ní wọ́n fún tèmi dẹ̀ mọ̀ pé òun ní fún ó wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù méjì ó bá pè mí padà pé resort ti dé kí n máa bọ̀ nígbà tí ń débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi ń pálí pé wọ́n ń wá mi wọ́n wanted mi ìwé yẹn bẹ́ mi mo lè fi hàn kábíyèsí wọn kà lórí fóònù ọ̀mọ̀wé ni Nàìjíríà lọ́dẹ̀ sáìn kọ́nsúlà wa lọ́hùn ló sáìn tó ń gbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ndẹ̀ sábújá wọn ní káwọn ọmọ fún mi tí wọ́n ń wá mi oníṣùgbọ́n bóun ṣe rí òun ti ẹ̀mọ̀ nǹkan tó lè sọ mọ́ lóun tó lè sọ ni pé mo nílé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ìdẹ̀ ṣiṣẹ́ níwèé ìlú yìí ọmọ méje mọ̀dẹ̀ ní wọ́n jẹun ìdẹ̀ gbówó lọ́wọ́ yín èmi mo ń tán àwọn mi so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ní sọ ń ta gàrí Amẹ́ríkà mo ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bàtẹ́ lè lọ rà Nàìjíríà máa mọ́ lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London láti lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní jẹ́rú tọwọ́ àwọn ọmọ mi ẹ̀ òun fún mi ní protection passport tó jẹ́ ti Jámánì tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́ni tí n bá ṣẹlẹ̀ òun ò ní ṣe kankan fún mi wọ́n gbé mi wá sọ́dọ̀ àwọn a lè jẹ́ protection fún mi torí kéèsì mi àwọn ti wádìí àwọn ẹgbẹ́ gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dẹ́ gbọ́dọ̀ sí nǹkan tí wọ́n á sọ pé Germany lọ ní kan lọ pa mọ̀dẹ̀ tó ń lọ́wọ́ ń bí tó bá dọjọ́ la táwọn ọmọ ń bí mọ̀dẹ̀ bá àwọn ọmọ sí táwọn ọmọ bá dàgbà táwọn ọmọ bá jọba fa wàhálà wà fún mi pálí yẹn so mo rí pàdé àwọn bàbá mi gbà lórí mi tó ń tẹ́ pé ilé ìgbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mi tọ́lọ̀ dédú sẹ́kábẹ́sì tó jẹ́ wọn sunkún báyìí gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá Tinubu ló ń bẹ́ẹ̀ mẹ́ ọmọ yìí ni lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ nífẹ̀ẹ́ pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn náà fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ń ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tíjọba lé mi kó nù n bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́n tó lè kojú wọn nugbó mi kìí ṣe gbòòrò ẹ jẹ́ ń wọnú gbó tí wọn. igbó. bàbá mi tí wọ́n bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ ọdẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la o bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ Ládùkù inú gbó dà. àwọn mi lè mọ sọ pé mo ń janu ṣùgbọ́n tó bá yẹ pé mo janu ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọgbó wò tí mi bá wá wọgbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó nugbó ẹnì kan pa mí. Intercontinental ballistic missile. ẹ̀yin bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ láti bá ṣé bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbàgbọ́n lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀lú bí wọ́n lè wá níbi. wọ́n bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí wọ́n wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbó gẹ́gẹ́ táwọn gẹ́gẹ́ bá gbẹ́ omi ó sì ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó mẹ́ẹ̀ tí ó sẹ́ni kankan bẹ̀ ní gómìnà láàyè mẹ́ẹ̀ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ni kankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ́ ní ìlú ẹ̀yin lẹ́ jagun lẹ́ tẹ́ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. true talk jẹ́ kọ́ mọ̀. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òní tó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pípù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kan máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. See the dramatization Ọgbọ́n ló wáyé òdìgbò.
bàbá o. Ó fún mi agbára o. Mo kí ọmọ wa Sunday Igboho ẹ káàbọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn tó tẹ̀lé Sunday Igboho wa. Gbogbo yìí o. Ẹ káàbọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. Ẹ ṣe kábíyèsí fọ́lọ́wọ́. Ọmọ wa pàtàkì dẹ ní kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó gbé ètò kọjá àdíjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ní kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run. Ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. Ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe lọ náà là ń gbọ́ ìrìnkèrindò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá fi àtàkì nílé ẹ fi lọ Benin Republic títí dé Germany bó ṣe ń lọ náà la máa ń gbọ́ la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Tó bá ti wà challenge àwọn ọ̀dọ́ ló máa ń jáde. Irú ọmọ kan bọ́ bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ́ sọ mo ti gbọ́. Gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà. Arìnrìn náà. Kò dẹ̀ ní jẹ́ èmi nìkan mi gẹ́gẹ́ èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá a máa rìn ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. Ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ kan. Nǹkan tó bá ti a máa kòwé lọ́wọ́ mi pé nǹkan tó bá ojú a bá ìmọ̀ràn Kábíyèsí. Torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá mú pẹ̀lú ẹ̀. Ìgbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde gbogbo ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé àwa Yorùbá àdára lẹ̀ pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. So a dúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀ ní sùúrù ló gbà ń sìn. A dúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta tó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni. President wa tó wà ń bẹ̀ Bọ́lá Ahmed Tinubu ìta máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá ìyẹn ṣe pàtàkì gbogbo wa náà la máa jọ gbé ìgbésẹ̀ torí tí ò bá sí níbẹ̀ lé nísìnyí ibi tá a wà yìí lè máa gbogbo rògbòdìyàn tó ti kọjá náà ṣe lè máa tẹ̀síwájú a rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ so ká sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ìlú túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà gbogbo ìkólọ náà àdúrà wa nígbà gbogbo ẹ̀ ìkólọ pátápátá padà. Àdẹ̀ ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà ni wàá sọ̀ máa lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Ò ní
ká kwari járe mu Buhari náà àrílò gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ díẹ̀ ló la máa sọ ìṣùpọ̀ ìsinmi tó kù kẹ́ dá wa di Ọlọ́run fún wa ṣe ẹ ṣé káàbọ̀ ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì í ẹni fẹsẹ̀ kọ́ ọ lovers ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ẹ rí i pé kò kí ń ṣe kékeré mọ́ ẹ̀yin ìjọba wa ẹ̀yin tẹ́ ẹ lágbára nípò òṣèlú ẹ jẹ́ ká dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká dáàbò bo nǹkan ní wa torí kò síbòmíì tá a lè lọ wọ́n ní àjò kò lè dùn kó dàbí ilé gbogbo wa tábàlà kọ́mọ lọ lóyìnbó kò lè dàbí ibi tí wọ́n bí wa sí tán forí wa sọlẹ̀ sí so ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílẹ̀ comment ẹ jẹ́ ká mọ opinion ti yín and then I appreciate the support in you so far so we love you all thanks for watching.